òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sà mẹ́mà sùn lẹ́ka jáde lọ òun tún ẹfẹ̀ lọ́gbẹ̀ẹ́. nígbà tí wòlíì Bàsírátù wọn lè ṣe ṣaláìsí oríṣiríṣi wọn ní àgbọ̀ ẹlòmíní láàrin ọdún bíi márùn-ún mẹ́fà tí obìnrin dádúró tó ti kú ní ọkọ ẹ̀ wọn látọ́ kójọ yìí pọ̀ òkì pọ̀ àbí ògùn owó ló ṣe ni àbólú alágbà ló ní àbólẹ́dì ẹni ilé ẹgẹ́ bíi wòlíì kí lẹ́ni sílẹ̀. pé kì í ṣe ògùn owó ló ṣe ṣùgbọ́n náà a gbọ́ pé àwọn kan mo gbọ́ pé wọ́n sọ pé ẹlẹ́dìẹ ló ṣe. àwọn ń gbé kiri bẹ́ẹ̀. wọ́n gbé jáde pé ògùn owó tí EgbinOrun ṣe pé ẹlẹ́dìẹ ni pé òye ọjọ́ tí ẹ̀dìẹ yẹn ṣájẹ lẹ́yìn bàtà ìbẹ̀rẹ̀ ọ̀hún mi wọ́n ti sọ pé òye ọdún ẹ̀ ní EgbinOrun ló lò pé gbogbo àwọn èèyàn mọ àwọn tó bá lọ́bẹ̀ wọ́n sọ fún wọn. So tẹ́ bá wo sí àwọn YouTube ẹ̀ máa ẹ gbọ́ nípa ọ̀rọ̀ ẹlẹ́dìẹ yìí. oríṣiríṣi làwọn èèyàn sọ oríṣiríṣi náà sọ. nǹkan tẹ́ ẹ fẹ́ sọ ni pé oògùn owó 200 ni. ìgbà ni. òun làwọn bàbá máa ń sọ pé onígbà àwúre kì í tòṣì. onígbà kí ni. àwọn bàbá máa ń ní onígbà àwúre kì í tòṣì. onígbà àwúre òun ṣe Yorùbá ni onígbà àwúre kì í tòṣì. oògùn owó alákìkọ̀ ẹdìyẹ yẹn ni mo fẹ́ dá sí o. tí EgbinOrun bá ṣe oògùn owó alákìkọ̀ ẹdìyẹ oògùn owó tó ní agbára ni. maximum ẹ̀ tó bá fẹ́ mú ọdún mẹ́jọ ní kọjá ọdún mẹ́jọ. á bẹ̀rẹ̀ láti mẹ́ta kì í mọ́dún kan kì í mọ́dún méjì ọdún mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́fà méje maximum ẹ̀ ní mẹ́jọ. ìyẹn díẹ̀. bẹ́ẹ̀ni àgbàdo tó bá gbé nìyẹn. bẹ́ẹ̀ni ẹni tó bá dẹ̀ fẹ́ ṣe oògùn owó yìí fún tí ò bá ní ìyá wọn ò ní ṣe fún. ìdí tó máa fi sẹ́kọ́ mọ̀ pé EgbinOrun ò ṣe oògùn owó ẹlẹ́dìẹ o. kò ṣe oògùn owó ẹlẹ́dìẹ. torí ìyá gbọ́dọ̀ sunkún ẹ̀ wọ́n gbọ́dọ̀ kó lójú ìyá wọn. tó ẹ wá ṣe lóòótọ́. bẹ́ẹ̀ni àwọn tó dẹ̀ ń ṣiṣẹ́ yìí tó pọ̀ lọ́wọ́ wọn jù tó bá jẹ́ babaláwo á jẹ́ mùsùlùmí àwọn ló mọṣẹ́ yìí. tí pásítọ̀ kan bá lóun mọ̀ ọ́ fẹ́ gbá ẹni bí babaláwo dán rẹ̀ bá sọ pé òun mọ̀ ọ́ fẹ́ gbá ẹni á jẹ́ mùsùlùmí bó bá ti babaláwo á jẹ́ mùsùlùmí. wọ́n mọ̀ pa ìlà àwọn ló máa ṣe kíní yìí. tí EgbinOrun bá ṣe iṣẹ́ adìyẹ kò ní kọ́lé sí Ifọ̀ Ìkòyí oríṣiríṣi ló máa ra lé sí òkìkí máa lẹ́yìn náà òkìkí a máa kàn. owó yẹn ti pọ̀ jù. a kọ̀ ó dẹ̀ gbọ́dọ̀ ṣe dílà kò sáwọn tó ń ṣe tí wọ́n ní ta mọ́tò torí afa mọ́tò wa kò sẹ́ni tó bá ṣe oògùn owó ẹlẹ́dìyẹ tí ò ní ta mọ́tò àwọn akádẹ̀ máa ṣiṣẹ́ lábẹ́ ẹ̀ ó kọ́lé ó pọ̀ ní kò kọ́lé ó kéré jù akọ 12. tó bá ṣoògùn owó ẹlẹ́dìyẹ. bẹ́ẹ̀ ni wọ́n máa ń kọ́lé kiri ni nígbà tó bá kú tán owó tẹ́ máa bá lákàntì ẹ̀ máa pariwo ni a máa gbin ni. a máa ṣe kíni a máa gbin ni. ìyá ẹ̀ gbọ́dọ̀ sunkún ẹ̀ tó bá fẹ́ àwọn wà bẹ́ẹ̀ tí wọ́n bá fẹ́ ṣe oògùn owó yẹn tí ò bá ti ní ìyàwó ní ṣe fún. oògùn owó ẹlẹ́dìyẹ. torí ìyá ẹ̀ gbọ́dọ̀ sunkún àwọn tó ṣe tá a mọ̀ tọ́rẹ̀ lọ yọ tiẹ̀ gbogbo nǹkan tí ọ̀rẹ́ ẹ̀ ní pátápátá ló parẹ́ lójú ẹ̀ ẹ̀ tí ò yọ tiẹ̀ ilé 26 ló kọ́ owó ẹ̀ gbin báǹkì ni tí ó ti yé sí so òun la sọ pé káyọ̀ máa wá mọ̀ nǹkan tó o bá nímọ̀ ẹ̀ má máa sọ. má tara bọ̀ kò ní gbé ní Ifọ̀ yìí á fi ilé tó bá kọ́ bẹ̀ á fi rẹ́ǹtì ni. bàálà yà ló wá lọ. bójú ọdún mẹ́ta òkìkí á dẹ̀ kàn ṣé nígbà tó kúnná mi EgbinOrun. àwọn kò tàn díẹ̀ ni kò tàn kò sí tọ́ tó máa gbọ́ bó bá wà ní state ẹnìkan ṣe ní Àkúrẹ́ ńgbà kan kò sí gbogbo ìgbèríko náà tí ń gbórúkọ ẹ̀ l'Ondo state
tẹ́gẹ̀tì ni mo sọ fún yín bó ṣe rí nìyẹn tó o bá ti níyà wọn ò ní ṣe fún ẹ ìyá ẹ láti sunkún ẹ àwọn náà ta tún mọ̀ tó ń jẹ́ délà lẹ́kọ̀ọ́ tó ń tún ṣe bísẹ̀sì mi tó ń tún ṣe oògùn owó ńgbà tó máa kú ó kú lójú ìyá ẹ ni torí ó kọ́lé fún ìyá ẹ ìyá wọn máa sunkún wọn ni EgbinOrun ò dẹ̀ níyà kẹ́mọ̀ pé àwọn tó sọ̀rọ̀ yẹn fake wọn ò ní mọ̀ wọn ò rí sọ bẹ́ẹ̀ ni ògbó kọ́ ló ṣe o kì í ṣe ògùn owó àṣírí ẹ̀ ló bò alájí ọmọ ni ó ní ajé alájí bẹ́ẹ̀ kíní kan wà kẹ́yìn ọmọ tí ò yọ pọ̀lọpọ̀ ẹlòmíì àwọn wòlíì mi babaláwo mi wọ́n máa lágbárí wọ́n ní wọ́n bògo ẹ̀ mọ́lẹ̀ ó lè lógo kó má lówó wo kí lórúkọ ẹ̀ àwọn tó ń ṣe tíátà yìí Adírẹ́bí náà kó lógo kò lówó Jídé Kòsọ́kọ́ mọ̀ owó mélòó ló wà lọ́wọ́ ẹ̀ wọn kí máa ka Adébáyọ̀ tí báwọn ọmọ ẹ̀ ló gbé owó ló wà lọ́wọ́ ẹ̀ àbẹ̀gbélò ẹ̀dá onílé ọlá àgbákò ògo nìyẹn ògo náà nìyẹn ajé ọ̀tọ̀ àwọn èèyàn onímọ̀ ọmọ àtàkùn ẹ̀mọ́ gbogbo ẹ̀ láti ìtúní kankan they are failure àwọn olè 419 prophet and babaláwo àwọn fà ajé tí ìyá ẹ̀ tó bá fẹ́ tí ó bá fẹ́ ọmọ tó bá fẹ́ tó bá ní wọn ajé ló máa gbà ajé kí mo sọ fún yìí ajé náà gbà ajé yẹn ni a sì kì í a ní ajé olókun kó délé mi kí mo sọ fún yìí ajé yàtọ̀ sí ògo ọ̀tọ̀lájé àìmọ̀ yẹn tí ó ń gbọ́ kìkì ẹ̀ tí ò ní 10 million sàkáǹtì ń 1 million kò ní náà tó ń gbọ́ kìkì wọn ní 100,000 ògo èèyàn máa tàn ó yàtọ̀ sájé o ajé ni Dangote tó ń pariwo ẹ̀ ajé ló ní lọ́wọ́ tó bá ti lájí ẹ̀ wọ́n máa pàjé pẹ̀lú ẹ̀ ògo ẹ̀ wá tán kí mo sọ fún yìí kí mo sọ fún yìí so ajé ni ẹlòmíín wà ó lè lógo kí ìyàwó àti kìlọ̀ fún ó wà bẹ́ẹ̀ pé kò gbọ́dọ̀ fáyàwó lé òun lórí àdàbí ajé yẹn sílẹ̀ ìyàwó lè gbáyé ìyàwó mi wà á pe ọkọ ẹ̀ tó bá lógo tí ò lówó lọ́wọ́ ẹni tó tẹ́sì àdàbí ajé yẹn kò ní fáyàwó mi ẹni tí tó bá fẹ́ ṣe á ní kẹ́ ẹ pé mọ́mì wá mọ́mì ló máa ní kẹ́ ẹ pè wá kì í ṣe òun bẹ́ẹ̀ fẹ́ gbowó lọ́wọ́ á ní kẹ́ ẹ pé mọ́mì wá ẹ lọ bá mọ́mì ló máa ṣe gbogbo ẹ̀. bàbá tí wọ́n ti wá níyàwó nílé tí wọ́n á pàdé ajé ṣé yóò lè tẹ̀lé àbí kò ní tẹ̀lé àbí. a fún ẹ ní instruction ó lè ní ilé tí lè kọ́ obìnrin tó fẹ́ gbé ajé lé ẹ lọ́wọ́ ẹ̀mí a sọ fún ẹ pé kó léyàwó ẹ dànù. lọ́jọ́kọ̀ adékọ́mọ lọ. ṣé àwa ṣiṣẹ́ sílẹ̀ ìwọ àtìyàwó ẹ a máa jẹ́ wà á tún náà ókè wà á tún dánwò wà á tún gbajẹ́ lọ́wọ́ ẹ ṣé ó wá easy ohun tí ó easy so bó ṣe nínú ẹ ajé ló ń gbà so tí ń sìn ajé ni bó ṣe rí nìyẹn so ògo ọgbẹ́ a máa tàn EgbinOrun tó ní tí EgbinOrun ajé ló wà lọ́wọ́ ẹ̀ ajé tó dẹ̀ wà lọ́wọ́ ẹ̀ kì í ṣe onísàsì ajé onírẹpẹtẹ wà kékeré wà medium wà ó ní bó ṣe rí nìyẹn irú wa ni ti EgbinOrun tó ti ajé náà ni àwọn ajé ló ní so ṣọ́wọ́ pé ọmọ mèrè ni kó tó di kíní kó tó di wòlíì so bó ṣe kì í ṣe bóyá ó ṣe bó ṣe rí ní ajé ni àwọn mi wà wọn ṣe oògùn owó tájé wọn bá tó àkókò tó bá bẹ̀ sí jáde bẹ́ẹ̀ àwọn olùkọ́ wọn ṣe oògùn owó ni tọ́lọ́ àfi kẹ́ wọn gan bẹ́ẹ̀ ẹlòmíì ìyàwó ẹ̀ ló máa tó bá ti fẹ́ bá rẹ̀ sáyé sílẹ̀ òkìkí adẹ̀ sí máa kàn. bàbá bọ̀dà ṣe wá lè dá obìnrin tó bá lájé mọ̀. ẹni tó bá nímọ̀ ló ń dá wọn mọ̀. fíìmù lè mọ́ ni bàbá. bàbá ló ṣe mọ̀. tó lójú kẹta ni. tó kí lórí. bàbá kẹ́ lè fún mi. kẹ́kẹ́ lọ́ fẹ́ fún ẹ. bàbá nìkan nítòsí wa ń kọ́ tẹ́lẹ̀ ìpìlájẹ́ lójú wa kí láì lè fún un.
Bàbá, sílọ̀ ní káàtẹ̀ pé àlèfẹ́ ajé, pé a ò pẹ ẹni ọkùnrin májé wà kì í ṣe obìnrin nìkan. Ó tẹ ní sùúrù tẹ́wọ̀ pọ̀ kì í májé wá. Ó kì í ẹjẹ́ sọ̀rọ̀ kan fún yín sìn. Láyé àtijọ́, ẹjẹ́ sọ fún yín o. Tí ẹ bá fẹ́ jọba, kì í di dandan bóyá ẹ lówó lọ́wọ́. Tó bá jọba yẹn, wọ́n á fún lájé. Owó abẹ̀ sí ń dé. Àpé bẹ́ẹ̀ ni wọ́n á gbé ajé. Ìkan tó wá wà. Kí mo fẹ́ sọ fún yín, ìkan tó wá wà. Tí ó ti é sí, ajé ìdílé wà o. Nínú ilé yẹn, wọ́n lájé ń bẹ̀. Ẹni tó bá dẹ̀ fẹ́ gbé ajé ìdílé lọ́wọ́, wọ́n á dà láàmú. Ẹnìkan wá bá mi gbà kan, Ọlọ́run níṣòro. Mo sọ fún wọn ní kí má bá wọn lọ ṣọ́ọ̀ṣì lọ máa ṣépè. Àwọn tó fẹ́ gbé ajé lé ẹ lọ́wọ́ ló ń dà ẹ́ láàmú. Wọ́n dán ẹ wò ní má bá wọn lọ ṣépè fàjẹ́ kankan o. Ní gbogbo agboléyìn àtàwọn tó ti lówó pátá wọ́n bẹ̀ wá tẹríba fún ẹni. Ìwọ náà fẹ́ gbé ajé ìdílé ẹ lé lọ́wọ́. Ó dẹ̀ bá ọ̀nà gbé lé lọ́wọ́. Ẹnìkan wá bá mi láyé ìgbà yẹn wá ní mo mọ̀ ní ṣé kìí ṣe pé ọ̀gbẹ́ni ẹ̀ ń lò ra àwọn fámìlì ẹ̀ pé bó ṣe bẹ̀ sí gòkè bá àwọn tó kú bẹ̀ sí lọlẹ̀. Ajé ìdílé wà. Ìwọ tó bá dẹ̀ fẹ́ gbé fún àdá ẹ̀ láàmú o tí ò bẹ àjẹ́gbẹ̀ àdá ẹ̀ láàmú. Tó bá dẹ̀ ti fẹ́ wọn ní gbélé ẹ lọ́wọ́ wọ́n á tún gbé fún lọ́wọ́ ẹlòmí wọ́n á wọ́ ẹlòmí tó máa gbélé. Ìwọ tó ń dà láàmú pé kò rí ìrírí wọn tó gbé kíní ilé ẹ lọ́wọ́ tó wá ń ṣépè fún wọn tó ní fáyà. Àìnímọ̀ ló ń da ọ̀pọ̀lọpọ̀ láàmú. Ọlọ́run ò lè tó gbogbo wọn yìí. Òkè Nàìjíríà lé ní mọ́ṣáláṣí ló pọ̀ jù. Ilé awo, ilé ìdí owó síbẹ̀síbẹ̀ ẹ̀ ń jìyà. Àìnímọ̀ ló ń da yìí láàmú àìnímọ̀. Ṣé babaláwo lè róbùkọ jẹ́ ìsìn òmùyẹ tó ń tòbùkọ? Ṣé òmùyẹ tó ń tẹ̀dìyẹ? Ẹni tó bá dífá fún ìsìnkú lọ mẹ́dìyẹ wá wọ́n tẹ̀dìyẹ 9,000 tí ò tí rówó jẹun. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.